torí pé ọ̀la ni a ṣe ọdún ọ̀la láti sọdún Baba Lagege lọ́sọ àwa sẹ́rí àwa tá à ń jọ Baba Lagege à ní problem àwa ọ̀gbọ́dọ̀ tún ṣe wàhálà àwa ń jòkó lálẹ́ máa wò kì máa retí oṣù mọ́ bàbá àti wa ti ń rí kalẹ̀. Ọba kẹ́rin ní babaláwa sọdún náà á sì Lagege lábẹ́. Bàbá àti wa ti ń wá kalẹ̀ ó gbé bàbá wa ti rí. Àwọn èèyàn ti ń béèrè lọ́wọ́ wa ní ṣe nígbà wo lásọdún ọ̀la lọ́dún ẹ̀ ń bọ̀ ní lásìá bàbá ní a máa wẹ̀ ń jó báyìí àwẹ̀ ó sì pọ́gbọ̀n ọgbọ̀n lágbà àtìgbà bẹ́ẹ̀ gbàtọ́ ọdọọdún yìí ó kú jó mẹ́rin tá a máa wẹ̀ bàbá ní a máa wẹ̀ ní jó báyìí 23 Thursday kọ́hún la máa wẹ̀ 23 bàbá ní a sì jáde padà ní April 2021 láwa sọ̀rọ̀ bàbá ti wí before kí wọ́n sọjọ́ tá a máa wẹ̀ wọ́n sì jọjọ́ tá a jáde ńbẹ̀ bàbá ní wàá rí ọmọ kan ọ̀rẹ́ ọmọ mi yìí ni olóhùn wa fẹ́ já bàbá wa Lagege bàbá Mudirul olóhùn wa ọwọ́ adijọ́ tí bàbá wí gangan tálá rọ̀ṣù olóhùn wa lọ jòkó òun wa retí ẹ̀ òun ò kú ń ta látàkù méje wọ́n kí mọ́gírì tán ìsáyì olóhùn bóra pẹ̀lú ọlọ́hùn olóhùn rí oṣù tó jáde báyìí ọlọ́jáde fèntẹ́tẹ̀ tó ń rí ó ní kò ju bí ìṣẹ́jú mi lọ ó yìí tó wọlé padà olóhùn ni abàmì bàbá yìí òun ti rí i kalẹ̀ èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń dààmú wa ni wípé ìjà nábì wá oṣù kalẹ̀ ẹlòmíràn tí òjò wọn gbà nù pé lóòótọ́ òun mà pé lóòótọ́ bàbá yẹn ọkọ̀ rẹ ti lóòótọ́ bọ̀n tí òjò wọn tẹ̀lé ni pé ànábì ò wá oṣù kalẹ̀ jẹ́ ń sáré fún ẹ̀rín òun jẹ́ ń fún ní tí fi kọ́ bálà rẹ̀ lẹ́rìí ìjọ tá ànábì ń bẹ láyé títí tá ànábì fi kú gbogbo ìyàwó àwọn sàábé àti ìyàwó ànábì tí gbogbo wọn fi bímọ tí gbogbo ìyàwó àwọn sàhábà fi bímọ ọ̀sẹ̀ ní tó ya scan tá à ń yà lónìí nígbà tá ànábì bẹ wọn ya scan òǹkálùkù ń lóyún wọn sì ń retí ọjọ́ tọ́lọ́ wọn sọ wọn kalẹ̀ ni títí tó fi wá di ayé àwọn bàbá wa náà nílọrin yìí náà tí gbogbo àyè kò sí scan àmọ́ scan ti wá dé nísìn láyé tiwa àwa gbọ́dọ̀ sọ pé torí pé àwọn ìyàwó ànábì ọ̀yà scan ànábì òní káwọn ìyàwó yà káwa náà láàrin ya scan bọ́ọ̀ bá yà yóò yí ọ lọ́wọ́ ọ̀pá ìyàwó rẹ̀ àbí kọ́ ya scan ní tó fi mú wa tá a fi ya scan tá ànábì ó sì yá ni òun ló mú wa tá a máa ní àwọn tí wọ́n mọ oṣù wa lónìí pẹ̀lú tí wọ́n fi wà nírinṣẹ́ wọ́n lọ sáìtì bàbá wa ní fákìdì rúlà wù ní mọ̀túmọ̀ rẹ̀ bàbá ní ká mọ̀ ní lọ bá má retí ẹ̀kọ́ wa báyìí fapá ń gún màálí gùn tó bá yarí kó wọn ní wa fákìdì rúlà wù lọ bá lé wúkú fúnlẹ̀ ma bí bàbá ti wí nù bàbá ti wá sọ wípé a tún parí àwẹ̀ lónìí bàbá yìí sọ láti jẹta pé a sì jáde ní asọdún lọ́la báyìí nísìnyí àwọn èèyàn ń retí Saudi àbí ẹlòmíì retí sultan ò retí Saudi mo wá ro kíní kan wípé ṣé wọ́n ti release àbí ṣé báyìí tọ̀ wọ́n ní Saudi náà ti release bàbá ti sọ tiẹ̀ láti jẹrin Saudi ló sọ tiẹ̀ ní òní ẹ dàgbọ́ bàbá Lagege bàbá yẹn wá ọkọ̀ nfàm àbí ọkọ̀ nfàm ẹ̀ ń kó bàbá mo á fẹ́ kẹ́ wo kíní kan mo fẹ́ kẹ́ láhàsọ̀ kíní kan mo fẹ́ kẹ́ láhàsọ̀ kíní kan wò sẹ́ni bàbá Lagege yẹn àbí ká ṣàánú wọn o inú ẹni tá ànábì ní a ṣàánú bàbá Lagege wa bàbá Mudirul ẹjá ṣàánú bàbá o ẹjá kànú wọn o ànábì ní irhamu salasata qawmi ànábì ní ẹ ṣàánú àwọn mẹ́ta kan aziza qawmin dalla ẹni tó dé abí tó dẹni yẹyẹ ànábì ní ẹ ṣàánú ẹ olówó tó ti lówó tẹ́lẹ̀ tí ò ní ma ànábì ní ẹ ṣàánú ẹ wàhálìmọ̀ bayna juhala àfa onímọ̀ kan tí ń bẹ láàrin aláìmọ̀ kan tó pọ̀ ẹ ṣàánú ẹ o torí pé ntọ́ bá wí ńgbà táwọn ọba mọ̀ án gbogbo wọn wà kóbó wípé ìwọ ló tó gbé dé yìí ànábì ní ẹ ṣàánú ẹ o láti gbọdọ̀ ṣàánú bàbá Lagege. ẹlẹ́ẹ̀kejì Saudi mo tàn máa wípé ọ̀rọ̀ wa ọmọ ọ̀nà Nàìjíríà yìí yóò máa bá Saudi nínú jẹ́.
ọ̀rọ̀ wọn bá Saudi ló jẹ́. wàláhì yọba àwọn ló jẹ́. Hayyakumullah. kí ni mo ní o ṣe yọba àwọn ló jẹ́. kí ló jọ ọba àwọn ló jẹ́ ni wípé gbogbo ìlú tí ń bẹ tí ìsìlámù ń bẹ ń bẹ gbogbo ìlú kọ̀ọ̀kan likulli baladin ruhuyatuhu Ànábì ti parí ẹ̀ ìlú kọ̀ọ̀kan ó máa wá oṣù rẹ̀ Tọ́kì ń wá tiẹ̀ Egypt ń wá tiẹ̀ Kuwait ń wá tiẹ̀ Lebanon ń wá tiẹ̀ Morocco ń wá tiẹ̀ Dubai ń wá tiẹ̀ gbogbo nkálukú ń wá pẹ̀lú mímọ̀ wọn Nàìjíríà tó jẹ́ pé gbogbo ọmọ wa wọ́n ti lọ Saudi ti kọ́ wọn gbogbo màláyé bá a ti wá máa tó tá a darí tó sì fún wa ń sàti wípé a ti dàáfà nínú ìlú wa táwa náà ti lè dá ẹ̀sìn ṣe fúnra wa a ṣẹ̀ṣẹ̀ máa retí kí Saudi ó sọ fún wa pé òun ti bá wa rí oṣù sẹ́wọ̀n tó bànújẹ́ ni nígbà tó yẹ pé wọ́n kọ́ wa ọmọ ṣe fírídọ̀mù tán wọ́n wá gbéṣẹ́ wá bá ó tún wá ní òun lọ́dọ̀ ọ̀gá àwọn lọ́lẹ̀ béèrè sẹ́wọ̀n pé yóò ba ọ̀gá àwọn ló jẹ́ ni mo sọ pé ọ̀rọ̀ wa yóò ba Saudi ló jẹ́ gbébódìdì Nàìjíríà ti tó yìí táwọn afá pọ̀ Nàìjíríà tó ká má lè dá oṣù wa fúnra wa káyẹsẹ̀ máa retí pé ó dìgbà tí Saudi bá ẹsẹ̀ wá aṣọ àwa ní ẹni tí Ọlọ́run fún ní ẹ̀bùn rẹ̀ tí ń jára wa àwa torí wípé bóyá à ń jà àbí bóyá a fẹ́ràn ara wa àbí bóyá àárín àwa àti àárín wọn ò dùn àbí kìí sùn lọ́kọ́ wa ń kéwú àkéwú lọ́dọ̀ bàbá tó bí wa àṣekínní kan àìsàn ọmọ Markaz ọ̀rọ̀ oṣù yìí sọ̀rọ̀ Markaz ọ̀rọ̀ mímọ̀ gbogbo ayé ni ẹni yóò tọ́ba ní mímọ̀ rẹ̀ káàfà yìí kókun kélé yìí náà kún kún ọjọ́ gbé ìròrí làákàyè kalẹ̀ pé bó láti wà bá ti máa wà bá ti máa ṣeré àwa náà ti tó ó yẹ ká ti dìsẹ́jì nínú mímọ̀ ó yẹ ká ti dìsẹ́jì torí pé ntọ́ba wà ń fẹ́jì ẹ̀ lè rí ti ń bẹnu ẹ̀ wọ́n sì lè ẹnu wọ́n yẹ ká wá dìsẹ́jì mímọ̀ wa àti ọ̀làjú wa láti mà wípé ẹni tá a bá fún ní mímọ̀ a gbọ́dọ̀ kún pẹ̀lú ntọ́nà kún tọ́ba yẹ pé ọmọ Lárúbáwá kan lọ́ba ń jáde ní sọ́ba wọn òbú ọmọ tẹ̀lé àmọ́ tó ní pé ọjọ́ ọmọ Nàìjíríà ni wọ́n sọ pé ọmọ Nàìjíríà sì lè bóun rọ́ṣù kí Lárúbáwá ò tí ì rọ́ṣù anabi esi si anabi Lárúbáwá anabi esi anabi Lárúbáwá anabi la fadla li arabi ala ajami wala li abyad ala aswad kullukum min adam wa adam min turab anabi ní kò sí bí irun Ìsìlámù ti tóun bí Ìsìlámù ti lágbára tó bóyá ṣe tó ni ó wá já pé ẹni tí ń pe gbogbo àwọn èèyàn pé ẹ wá sin lọ́hùn Bilani èèyàn dúdú ni Habashi òun là nàbì ni ìwọ náà máa pe gbogbo ayé òun ní pa bí ọba pè òun Lárúbáwá kan tó bá kí òun kò ní hàn ọmọ dúdú sí i so ọ̀la wa ni ọdún Friday Jimá bàbá ní ọdún méjìlá ṣe a sọdún ti Ramadan a sì sọdún ti Jimá lọ́tọ̀ bàbá ti confam yẹn wọ́n dẹ̀ ti sọ gbogbo ní kálukú náà sì ń sọ bàbá wa sọ lẹ́kọ̀ọ́ àwa náà sọ ní ilẹ̀ yìí àwọn tí wàá sọ fún wa lọ́dọ̀ tí wàá yàn yín wípé ẹni ọba wọn rí o kó pè àwọn Nàìjíríà pẹ̀tọ̀ ẹni bá bá wọn rọ́ṣù o kọ́dà kó pè àwọn o Saudi tí wàá bá wa rí lẹ́yìn ìgbà tí baba Lagege ti kọ́kọ́ rí ta ní èyí nǹkan fẹ́ ẹni bá bá wa rí kọ́ bá wa ọwọ́ jẹ́ pé tí baba Lagege wíwùn náà ní Saudi náà rí so bàbá dáa kọjá sí wípé irú ìlú ni wọ́n ti bí baba Mudirul yìí bàbá dáa ntàbí sànù wà nù ẹnjá sí pé ibi tí baba Mudirul bí wọ́n ti jáde yìí ibi tí wọn ò ti mọ yìí mímà tọ́ba yẹ kọ́ ma Saudi ni baba Mudirul ìjọba Saudi ó ti gbé sẹ́gbẹ̀ẹ́ àfa ẹ̀sìn ìlú iná ni wọ́n yìí pẹ̀lú màtá fún yìí tòun ti bí ara bàbá ti di pé arágbẹ̀ kan díẹ̀ tálàbí àṣẹṣẹ ń déhùn ń ò tún fi iṣẹ́ làákà yìí lẹ̀ èyí òun ló jẹ́ àmà níjọ́ tá ti kọ́kọ́ sọ nù ìbẹ̀rẹ̀ àwẹ̀ mo ti mọ̀ pé àlàáfíà ti dé
àgbà àlàáfíà náà ní kílà aka yìí ó máa ṣiṣẹ́ dáadáa òun náà là kọ́kọ́ kọ́lọ́hún kó tún fi àlàáfíà tara kó sàlékún rẹ̀ fún bàbá ọlá